ètò ìṣẹ̀lẹ̀ láyé pàápàá jùlọ lásìkò tá a wà yìí àdúgbò pẹ̀lú àti ìjọ mẹ́ta sí ẹ̀yìn láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń ṣe pé kí ni ń tẹ ẹ̀rẹ̀ bá wa mùsùlùmí ó ń bà mí ó ń gbàgbọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí agbègbè àwọn tá a jẹ́ oníkéwú lápapọ̀ kí làwa náà ṣe lórí ẹ̀ àbí kí la fẹ́ sọ lórí ẹ̀ gbogbo apọ́lá wà lórí social media lórí Facebook lórí Twitter lórí TikTok gbogbo apọ́lá wà ń bẹ̀ ẹlòmí kò tẹ̀ sọ̀rọ̀ sórí Facebook rí ẹlòmí ò sọ̀rọ̀ sórí Twitter rí ẹlòmí ò sọ̀rọ̀ sórí TikTok rí pé kí mo fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣùgbọ́n lẹ́yìn agbọ́dọ̀ dá sí Anobi Muhammad ẹ̀jẹ̀ yóò bá Anobi dáadáa Anobi ju ẹnikẹ́ni lọ láyé Anobi ò ṣe gbé ẹni kankan kìí ṣe gbé ọba kan kìí ṣe gbé ìjòyè kan kìí ṣe gbé àfáà kan kìí ṣe gbé wòlíì kan kìí ṣe gbé bábábábá ẹnìkan kan ọlọ́ni Anobi Muhammad Habibi wa Rasuli lọ́rọ̀ pé Anobi sallallahu alaihi wasallam ọlọ́mọ ṣàṣàlátù fún Ifá sallallahu alaihi wasallam ọlọ́mọ òṣè kí ni o kò ṣàṣàlátù fún Ifá sallallahu alaihi kò wasallam ṣàṣàlátù fún Ṣàngó kò ṣàṣàlátù fún Ọbàtálá kò ṣàṣàlátù fún Ọya kò ṣàṣàlátù fún igi ìrókò kan Anobi ni gbogbo àwọn Anobi Ọlọ́run tí wọ́n ti lọ kódà ga Jésù alayhi salatu wasallam Anobi wa Isa alayhi salatu wasalam táwọn kìrìsìtẹ́nì ṣe kí ni tí wọ́n gbà pa Anobi tàwọn nìyẹn tí wọ́n sì ń dojú kọ Anobi yìí Ọlọ́run ṣàṣàlátù fún Al-Qur'ani gbogbo tí àtọ́lọ́ mú wá láyé 124,000 ni wọ́n ṣùgbọ́n Ọlọ́run fún àwọn kan ní ìwé ládàáyọ nínú àwọn Anobi Ọlọ́run gbogbo Anobi tọ́lọ́run wáyé 124,000 ni wọ́n bẹ́ẹ̀ ni Anobi Ibrahim òun náà ṣe kí ni ó gbà nú ẹ̀ ìtọ́ bá jẹ́ ọba àwé ọba tíra òun náà Al-Qur'ani tọ́lọ́ gbé fún Anobi Muhammad Ọlọ́run wá sọ fún Anobi gbogbo àwọn Anobi Ọlọ́run fún wọn ní ètò òbí jẹ́ Anobi kọ̀ọ̀kan ṣùgbọ́n tọ́lọ́ fún Anobi Muhammad ní mùjísà ó ju gbogbo wọn lọ kí ni mùjísà náà tó ju gbogbo wọn lọ òun náà Al-Qur'ani ìpè iná arsalnaka shahidan wa mubashiran wa naziran Ọlọ́run gbogbo wa Anobi dìde gbogbo lọ sí kí ni lọ fọyé ní kìlọ̀ pé tó bá ṣe eré wọ́n gbà rí lọ́dẹ̀ mi Ọlọ́run lọ́dún ayé nínú pé tí wọ́n bá ṣe eré wọ́n gbà dùn lọ́dẹ̀ mi Ọlọ́run Masha Allah Anobi Muhammad táwọn sọ yìí á padà sọ́dọ̀ àwọn mísọ́nà wa ṣùgbọ́n nǹkan ẹ̀kọ́ ni mo fẹ́ fi yí ayé ni pé gbogbo wọn tí ó bá ń gbọ́rọ̀ tó ń gbọ́rọ̀ yìí láyé tí ò yí ẹ tó ń pe ọba kan pé ọba kan ju Anobi lọ sallallahu alaihi wasallam àbí ọba kàbí ẹnìkan ju Anobi lọ onítàn kò lórí kẹta Anobi rí láyé wọn àdẹ̀rẹ̀ gbórúkọ ẹ̀bí orúkọ Anobi láyé sallallahu alaihi wasallam gbogbo àwọn abatẹ́ ni wọ́n ju Anobi lọ yìí Ọlọ́run sọ pé sallallahu alaihi wasallam nínú àyàtà àti kẹ́ńbí ipe inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi Ọlọ́run gbogbo ayé láṣẹ gbogbo mùsùlùmí gbogbo ayé ló ti ẹ̀rọ pẹ̀lú ẹ̀jẹ̀ mùsùlùmí nìkan tó o bá ti ń jẹ́ mùsùlùmí tó ti wà láyé tó ń jẹ́ mùsùlùmí inna Allaha adájúdájú èmi Ọlọ́run wa malaikatahu àtàwọn màláìkà mi yusalluna ala nabiyyi Aisha salatu mọ́tò àtọ̀rọ̀ ìkẹ́ fadéwálé ọ̀rẹ́ mi aláyélọ́wọ́ Anobi Muhammad sọ́sọ́ fún Jésù bẹ́ẹ̀ ni sọ́sọ́ fún Ibrahim bẹ́ẹ̀ ni sọ́sọ́ fún Sọ́níù bẹ́ẹ̀ ni sọ́sọ́ fún Suleimana bẹ́ẹ̀ ni ẹ máa bá ṣe àsàlátù fọ́rẹ́ mi Ọlọ́run ní yá àgbọ̀ lẹ́sìn ní àmọ́nù gbogbo ẹni tí ẹ bá nígbàgbọ́ Ọlọ́run pé kèfèrí ta ló dá ẹ mọ́lẹ̀ ṣètánì ọ̀rọ̀ ṣètánì ló ti wá ta ló dá ṣẹ̀gbọ́lẹ̀ ta ló dá gbogbo ẹ̀ lẹ̀ ara èṣù ni gbogbo wọn ti wá ara èṣù ni wọn ti jáde gbogbo ẹni tó bá sì ń tẹ̀lé èṣù ìrìn èṣù náà ni ó máa gbé Anobi ò tẹ̀lé èṣù Ọlọ́run ní yá àgbọ̀ lẹ́sìn ní àmọ́nù gbogbo ẹni tó bá ń jẹ́ olùgbàgbọ́ òdodo sọ́dún àlẹ́yìn ẹ bá bá tọrọ kẹtọrọ ẹgbẹ̀ fọlá ìlọ̀rọ̀ Anobi Muhammad látara báyìí ẹ jẹ́ kákọ́ lọ mọ̀ yí pé Anobi òsè kí ni o kò ń ṣègbè ẹnì kankan gbogbo ẹ tó bá ń sọ yìí lẹ́nu ẹ̀ ẹ jẹ́ aṣọ pé kò ṣe kí ni tí ò bá mọ tó fẹ́ fi
wọn àṣàyè kó gbẹ̀rù dákẹ́ kó má sọ orí ibú ayé àtàlìkìyàmà tọ́lá ọ̀kan náà ti sọ bẹ́ẹ̀ sanabi lọ́jọ́ kìíní àná abilabi sọ bẹ́ẹ̀ ó sọ orí ibú ni o gbogbo ní ọ̀tá bánkẹ́tà bá ti àdáláyé abilabi ọmọ gbà mbẹ́ yóò máa gba permission yóò sì máa sọ orí ibú àtàwọn ọ̀rẹ́ ẹ lọ wòrán abilabi ní Mọ́kà ní Mọ̀dínà wọ́n sunkún lè níní tí wọ́n bá ra àwọn èèyàn tí wọ́n wá sí lọ́wọ́ ní Mọ́kà tí wọ́n wá sí lọ́wọ́ ní Mọ̀dínà wọ́n sunkún lè níní ṣé gbogbo ẹ tó wá sọ ilé rẹ tó náà fẹ́ sunkún ayé wọ́n fẹ́ sunkún àdìkì àmì pẹ̀lú àwọn fámìlì ẹ̀ ṣùgbọ́n rabbika. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó